ọ̀kín ní ṣòro lẹ́yẹ oko ọ̀gẹ̀dẹ̀ àgbà ní ṣòro rí àwọn ọ̀gẹ̀dẹ̀ ẹyẹkẹyẹ kì í bó nílẹ̀ tù kó díẹ̀ àwa la máa gbó lọ́wọ́ gbogbo wọn àgbàkánilá gbàgbó àgbàkánigbà gbọ̀ pé àgbàkálẹ̀ ẹyẹ gbagi oko àgbàkálẹ̀ ọwọ́ gbalẹ̀ àgbàkálẹ̀ ẹsẹ̀ gbọ̀nà ẹ̀là àwòrì ajẹ́kágbó lọ́wọ́ gbogbo àwọn ọ̀tá wa ẹ̀là àwòrì ẹbọkẹ́bọ kì í pagún òkúpọ̀ fún wọn kì í pàkàrà gbogbo ẹbọ tá a bá rú fún rọ́pò ara ní fi ń san àjẹgbé ni gún jẹbọ àjẹgbé làkàlà ń jòkú bẹ́ẹ̀ ni àjẹgbé mi ní ti kàlòkàlò gbígbé bẹ́ẹ̀ bá jòkúta omi ló máa fi ṣu yìí tá a tún mú ọlọ́tẹ̀ yìí láti lè ṣe àwọn bínú tasfima record international òun ni Ọdún Ọ̀ṣun àti Egungun ti ìlú Amuwo Odofin Ogundairo Bashorun town òun la mú wá lọ́tẹ̀ yìí á rí bí eégún ṣe ṣeré lónìrànràn eégún tẹ́ ẹ máa rí ń bí onírànràn ni wọ́n máa ṣeré ilé ìta bá wò yìí ni ajẹran mákàáyín òun lẹ kọ́kọ́ ń wò yìí tó kọ́kọ́ ń ṣeré. Eégún ajẹran lẹ́rí tí ó ń ṣeré lọ tó ń bọ̀ yìí tá a bá pe nǹkan ní ajẹran a mọ̀ pé eégún alágídí ni eégún alágbára ni. Àjọ̀ràn yìí tí ó ń bẹ̀rẹ̀ yìí nílùú Ogundairo Bashorun ní Amuwo Odofin ní ìpínlẹ̀ Èkó ń bí ìbẹ̀láwà tá a gbé ń ṣe ọdún lọ́wọ́. Ojú ọjà là ń lọ èrò ọjà paramọ́. Àjọ̀ràn lẹ́rí tó ń ṣeré lọ lọ́wọ́lọ́wọ́ yìí láti inú ilé bọ́ sílé gbogbo ọ̀dọ̀ àwọn èèyàn ńláńlá àwọn sọmọrí ìlú àwọn jàǹkànjàǹkàn àti gbogbo àwọn ẹbí wọn gbogbo bẹ̀ ni àjẹrán dé ní kọ̀ọ̀kan èjèèjì. Àjọ̀ràn lẹ́rí tó ṣeré lónìrànràn ní ilé baálé ọkọ̀ ìlú ní ìlú Amuwo Odofin. Ẹ̀rí àjẹrán ló ń jó lọ́wọ́lọ́wọ́ yìí ààyè ni ògbà wà láfi gé kékèké torí àjẹrán ṣeré gan-an ó dẹ̀ jó ó ṣeré gidi ó dẹ̀ jó. Ní àwọn ojúbọ àti gbogbo ojú àwọn irúnmọlẹ̀ àwọn lẹ́rí tí àjẹrán dé ní kọ̀ọ̀kan èjèèjì tó ń ṣàdúrà tó ń forí balẹ̀ ńbẹ̀ yìí. Bó ṣe ń gba owó bẹ́ẹ̀ lájẹrán ń gbọtí.
pé onílù yẹn ó ń lu ẹran ò ẹran ò. eégún míì ni ẹ tún wò yìí nínú àwọn eégún mẹ́rẹ̀ẹ̀rin tó máa jáde bí mo ti sọ wípé eégún onírànràn ló máa jáde ibẹ̀ láti rí ajẹran tẹ́ kọ́kọ́ nílẹ̀ kan bẹ́ẹ̀ la rí owó là ń kẹ́ adínimọ́dò ògbẹ́yìn àti owó ìyá gbogbo wọn pátá lè sì máa rí tí wọ́n máa jó àwọn lẹ́sí rí tí wọ́n ń jó ní kọ̀ọ̀kan èjèèjì pẹ̀lẹ́pẹ̀lẹ́. ìlú Ogundairo Bashorun ní Amuwo Odofin ibẹ̀ òun la wà tá a gbé ń ṣọdún lọ́wọ́lọ́wọ́. Odun Osun àti eégún òun la rí tá ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Eégún lóníranran ló ń jáde níkọ̀ọ̀kan. Ìyá Ọ̀ṣun ni ẹ̀ ń wò yìí àpò ọdún. Ìyá Ọ̀ṣun ẹ kú ìyèdùn àwọn lẹ́rìí tí eégún tó ń ṣe àdúrà fún lọ́wọ́lọ́wọ́ yìí. Àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dúnṣe mi o. Àní fọdún eléyìí ṣàṣemọ́. A máa ṣe nígbànígbà ni. Ìyá Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòyà ayùn. A rí pé eégún eléyìí eégún onífàájì ni eégún oníjó ni. baálé ọkọ̀ ìlú òun ni ẹ̀ ń wò lókè yìí tí wọ́n fi ìlú kì í Aishif Rafiu Adéwálé Gbàdàmọ́sí Bashorun Ogundairo baálẹ̀ Ogundairo àrò baálé ọkọ̀ ìlú òun lẹ́rí tí wọ́n fi ìlú kì í nígbàsán mẹ́wàá ẹ jẹ́ ká gbọ́ ohun tí ìlú sọ tí baálẹ̀ náà sì dúró tí wọ́n ń fún wọn lówó tí bàbá tó ń jó tí wọ́n ń mì lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ àrò baálẹ̀ ọkọ̀ ìlú. baálẹ̀ ọkọ̀ ìlú àwọn ni ẹ̀ ń wò yìí baálẹ̀ Bashorun Ogundairo ní Amuwo Odofin olóyè Rafiu Adéwálé Gbàdàmọ́sí. bẹ́ẹ̀ la kí ọ̀tún baálẹ̀ ọkọ̀ ìlú olóyè Ibrahim Musa Ogundairo ọ̀tún baálẹ̀ ti ìlú Ogundairo. nínú àwọn eégún tá a sọ fún mi pé wọ́n máa jáde lẹ́ẹ̀kan ti rí ìkẹta rèé o a ti sọ fún mi pé a ti rí ajẹran owó là ń kẹ́ adínimọ́dò àti owó ìyá rí i pé wọ́n ti ń jáde ó di ení èjì ẹ ti ń kà á. ìyá wa ìyá Ọ̀ṣun lẹ́rí tí wọ́n ń jó yìí olóyè Shakirat Adéyẹmí Ogundairo olórí àbíyè gbogbo ìlú Amuwo Odofin èyí Ọ̀ṣun yèé arọ́bakẹ́ ti ìlú Ẹgbẹ́. àwọn lẹ́rí tí wọ́n ń jó yìí tí wọ́n ń lu ìlù tí wọ́n ń kọrin fún pé bá gbọ́ nílé pé wọ́n náà wà lóde ẹ̀yìn àgbàgbà ẹ̀fọ́ kan balẹ̀ àwọn lẹ́rí tí wọ́n ń jó ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdùn àṣèyí ṣàmọ́dún. tá a bá sọ nípa ìlú Ogundairo Bashorun nílùú Amuwo Odofin àkọ́kọ́ kí bàbá wa baálé ọkọ̀ ìlú tí mo ti kí wọn lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ lákì Bashorun Sùmọ́nù Àkànwó àti gbogbo ẹbí Amuwo Odofin láàpọ̀ gbogbo wọn la kí gbogbo ẹbí Bashorun Àkànwó family nílùú Amuwo Odofin
àkí gbogbo yín. Àkí olóyè Ibrahim Musa Ogundairo Ọ̀túnbálẹ̀ tìlú Ogundairo. Àkí olóyè Sunday Adéyẹmí ààrẹ gbogbo àwọn apènà ti ìpínlẹ̀ Èkó. Bẹ́ẹ̀ la kí olóyè arábìnrin Amúdá Ìyáàgan tìlú Ogundairo. Àkí Chief Mrs Kudirat Saka Ìyáàgan tìlú Ẹ̀gbẹ́. Bákan náà ni olóyè Ashimiu Ìdáàsó ti ìlú Ìjẹ̀ṣà àkí wọn. Àwọn eégún akéwì náà wọn ṣàì sọ̀rọ̀ ẹjẹ́ gbọ́rọ̀ láti ẹnu àwọn eégún akéwì. Pàkẹ́rẹ́ làmúlù fún àṣọ lọ́gbọ̀gbà ẹ̀rù làmúgbàjánà lẹ́kùn lọ́jẹ̀ṣà gbogbo èrò tírèkì wọn àgùnfẹ́ ẹ má wulẹ̀ mú ọkọ́ dání mọ́ àpáta ńlá lọ́gbà lẹ́tẹ̀kẹ̀. ìran Ìjẹ̀ṣà ní kò ti tòlótòló. ọkùnmọdé yìí ẹrú bàbá wọn ní sí pẹ́pẹ́ yẹn. Ìjẹ̀ṣà dúdú lẹ́gbọ̀n pupa làbúrò dúdú mo kọ́ fọmọ fún ọjọ́ tí inú bí dúdú ọ̀nà ọmọ tí mo fún mo wá gbọmọ lọ́wọ́ dúdú mo fi kú pupa irú Ìjẹ̀ṣà ní kò sí tòlótòló ẹrú bàbá wọn ní ti pẹ́pẹ́ yẹ ọmọ lókùnkùn àdùn ọmọ lóbì kan wọ́wọ́ ti wọ́ ọmọ lóbì kan wọ́wọ́ tí rí wọ̀ èyí tó bá fẹ́ tẹni á máa wọ̀ sápò ẹni èyí tí ò bá fẹ́ tẹni á máa wọ̀ sí ìgbó Pàǹkẹ́rẹ́ Lámúdùgbò Ọ̀ṣun lọ́gbọ̀gbọ̀ ẹrù. lọ́dọ̀ ọba nítorí wípé o bẹ́ẹ̀ bá jù lílọ àmọ́ ibi tí ọmọdé wọ́n yìí o táǹgbọ́nì ti ilẹ̀ nǹkan ìgbà tí ogun lọ jàdú Ìjẹ̀ṣà tí ogun kò róbìkò ogun àwọn ìlú mi bí odò rẹ̀ ìyá tí wọ́n gbé lọ kò máa ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mi dáadáa Ìjẹ̀ṣà òṣèlú onílò. ọlọ́jọ́ bí o níjọ́ tí ìyàwó Ìjẹ̀ṣà pọ̀pọ̀ ẹ̀ lónìí tó ń késo òkú títí yẹn ká nítorí obì náà ni ó níbi ìtọ́jú pọ̀pọ̀ ẹ̀ lónìí ó fi tọ̀jẹ̀ tó bá lò nípa ẹ̀kọ́ kùnlé. Ogún ti mọ̀ bá àwa ni, àmọ̀ bá wa ní ìṣọ̀kan ìyá mi. Orí adé máa ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mi dáadáa, òbí ìjà ọmọ àtúlọ́kọ̀. Olúro rẹ̀, ọmọ kálá orí ẹṣin, òbí àlùkò gbọ́rọ̀ ìgbọ̀n igi, àlùkò tabúlọ́jà tó sì gbọ́lé, jagunlabi àbètí ìlú kára bí ẹ̀dìrẹ ọ̀tọ̀tọ̀ ìlà ọmọ afárọ̀ gbàṣọ mú gírígírí bó bá dèrè tápà mo lè sórí adé bó dàwẹ̀ tápà mo lè gbà àjọkù tápà mi ò ní sílé àkìfọ kọkànlẹ̀ níbẹ̀ àkìfà gègé kọlẹ̀ ẹbẹ̀. orí adé o olúbí tíjọ òye lọ́jọ́ kan. mo máa ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mi dáadáa bó bá dèrè tápà mo lè ṣe ó dàwẹ̀ tápà wọn lè wà àjọkù tápà mi ò ní sílé jagunlabi àbètí olùgbàrà bí àdìrẹ bẹ́ẹ̀ gbọ́dà lódà lọ́ba tó ogun olúbísí nínú bẹ́ẹ̀ gbọ́dà lò ogun àlùmíní ìdàkọ̀ọ́bọ̀ ọ̀tẹ̀tẹ̀lẹ̀ ọmọ afárọ̀ gbàṣọ mú gírígírí pẹ̀lú kọ̀ọ̀kan kó yẹ kí. orúkọ rẹ o òbí ìtàgbà ọmọ afàmùsèlú bó bá dèrè tápà mo lè ṣe bó bá dàwẹ́ tápà mo lè yàn ọjọ́ tó bá dòkú tápà mi ò sí ilé ọ̀kíbọ̀ kọkànlẹ̀ ní abẹ ọ̀kíbọ̀ jẹ̀jẹ̀ kanlẹ̀ níbẹ̀ tó kù tápà abakú wọ́n ní ẹjẹ́ káwó tutù òwú yí àwọn afárá oyin òtútù owó sí afárá oyin sọ fún gbogbo ó lẹ́ni tó ń dúkọ̀ táàpà lójú ìjọ lálẹ́ ní ọya. orí àdé o náà ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mi ọ̀rọ̀ débi àásọ̀rọ̀ bàbá kìí sí gbólóhùn mi dáadáa gbé ìjà ọmọ àtù lọ́kọ̀ ọmọ eléégún gogoro tí ò gbọdọ̀ jó lábẹ́ ọdọ́ ló bá jó lábẹ́ ọdọ́
àfàṣọkọ́gi kọ̀nàkọ́nà orí ẹ̀ yóò fàyà ni òbí tèmi ni ó gbọ́ tèmi ni ó gbà òbí wẹ̀ lódò gbogbo ọmọge ló yọwọ́ iṣẹ́ ègùn tó bá gbajúmọ̀ ní sísọ́ngbétọ́ tápà tó gbajúmọ̀ ní sígúnú yorùbá tó bá gbajúmọ̀ ní sọ̀yẹ̀ èmi ti mẹ́kùn pélé èmi ò gbọ́dọ̀ pé tọ́yìn ló kọ èmi ò mọ̀ pé tọ́yìn gangan nìyá ègùn tó gbajúmọ̀ wọn ò rókó dá eléyìí tó rókó dá ó dá lójú pé wọn ò nílà kọ tẹ̀tẹ̀lé àwọn afárọ̀ àlùkò fínú ìbọn ẹ̀fín ní agbára àti ìbọn ti kan mo mọ̀ṣẹ́ tó ń ṣe ṣé bí yẹn kì í rúgbùnú ògbónògbò dàgbà ló rúgbùnú lálẹ́ lu ọ̀ya wọn kí n jóná bí ọdún tó bá jóná bí ọdún ọ̀n fàṣọ kọ́gi ni kọ́nàkọ́nà orí ìwọ̀n yóò fò lò bí ìtàgbà ọmọ famusi. orí adé máa ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mi dẹ́rẹ́ èmi kì í lọlé bàbá rẹ̀ kan ó máa ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mi olóńlá oṣù ọ̀kẹ́sọ́ lọ́kọ̀ lè ṣe rí ọmọ àjà tó mú òjì ọmọ níyàn kòkò tí wọ́n yẹ gbẹ́ sórí sí ọ̀la. bàbá wà lẹ́yìn ẹ̀ ìwọ kì í ṣe olóṣì ọmọ akówó ẹ̀mí náà. ẹ ṣe mo fẹ́ fẹ́ dàlùkọ́ rọ̀rọ̀ bòlù nílé olúńlá tí ẹ lọ́mọ́ ní ìgbà lẹ́kọ̀ọ́ akẹ́sàn lérí ọmọ ẹgbẹ́ bí òmù ẹ̀ ó ní iye ẹran akẹ́sàn gbọ́dọ̀ máa jẹ òkú tọ́jẹ tó bá mọ̀ nípa ẹ̀kọ́ gùnlé. ẹ máa ń gbọ́ orí adé ẹ máa ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹran mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ làkẹ́sàn gbọ́dọ̀ máa jẹ pẹ̀lú lórúkọ èmi ò kí ìṣọjọ́ ọ̀tọ̀ abẹ́ṣeré ni ẹ máa ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mi dáadáa orí adé oṣù lágẹ̀sọ̀ ọmọ àgbẹ̀ bí ohun ẹ̀ ọmọ wájú ọlọ́kọ̀ tí ń sowó àdẹ̀bọ̀ ọlọ́kọ̀ wá sí jìgbàlẹ̀kẹ̀ ògèdègèdè ọlọ́kọ̀ wá tọ̀ yẹbẹyẹbẹ lójú omi ọmọ káfọ̀ pọ̀ wá káfọ̀ yẹwà èní mọ́tò yàkówó dé ẹ̀la mọ́tò yàkó ìbò dání ọmọ bórí àkẹsàn nídarí ọkọ̀ káàkiri. ọ̀nà ẹ̀jọ̀ bí o. wọ́n bẹ lọ́dọ̀ bàbá mi. ẹ̀yẹ tó létí ẹ̀ máa gbófin. yóò létí a máa lò fẹ́nu. èyí tí ò létí ẹ̀ máa tó fẹ́nu ni orí má ṣe wá lọ́mọ kò gbédè nílé olúńlá ọlọ́kọ̀ tó ní iṣẹ́ rí bàbá yín gbẹ̀ bí ayé tán wọ́n lọ gbẹ̀ bí ọ̀run bàbá yín gbẹ̀ bí ewúrẹ́ wọ́n lọ gbẹ̀ bí àgùntàn oṣù àkẹsùn ọlọ́kọ̀ tó ní iṣẹ́ rí ọmọ iwájú ọlọ́kọ̀ tí ń sanwó adẹ ìbù ọlọ́kọ̀ wọn ṣe jìgbàlẹ̀kẹ̀ ògèdègèdè ọlọ́kọ̀ tí ń tọ́ yẹbẹyẹbẹ lójú omi ọmọ gáfọ̀ pàwà gáfà jẹwà kábọ̀ gèdègèdè ọwọ́ wa pọ̀tẹ́lẹ̀ iṣẹ́ rí èní mọ́tò yàkú owó dé ọ̀la mọ́tò yàkú ìgbò bàbá ta ni òmò bórí àkẹ́sọ́ ní darí ọkọ̀ káàkiri ẹ̀pẹ́ lórí. ògún pàpàpà ògún pè ní o agunfèrè ògún sọ pé ògún ò pẹ̀ràn àmẹ̀rọ̀ tí wọ́n pa ògún pàpàpà ògún pèjì agunfèrè ògún ẹ sọ pé ògún ò tí pẹ̀ràn ògún pàpàpà ògún pẹ̀ta ògún pẹ̀rin ògún parùn ògún tó pẹ̀fà. wọ́n padà rí ọba tó bọ́ǹkọ̀ wọ́n lulẹ̀ wọ́n padà rí àwọn òpònú aláìlọ́lọ́lọ́ yóò wọ́n lulẹ̀ wọ́n padà rí. orí ọjọ́ máa bọ̀ o. báwọn ló yàwọ̀ rẹ tímọ́tímọ́ ìgbà ká òṣè ká òsì báwọn ló yàwọ̀ rẹ tímọ́tímọ́ kí dàdà bí fẹ́ gbowó lẹ̀ lọ́wọ́ wọn ṣe kí dàdà bí fẹ́ gbowó lẹ̀ lọ́wọ́ wọn ṣe ọ̀rọ̀ rẹ o láàgbé ẹ̀wò ọ̀rọ̀ rẹ o láàgbé ẹ̀wò. lẹ́yìn tí a ti gbọ́ ewì àtọ́ríkì lóríṣiríṣi ẹ̀ẹ́gùn onídàn míì ilẹ̀ torí tó tún jáde yìí tó jẹ́ alágbádá a ti sọ fún pé máa rí kúrò nírànràn nínú wọn láti rájẹran owó làǹkẹ́ adínimọ́dò owó ìyá a ti rí àwọn akéwì náà tí wọ́n ti ki oríkì lóríṣiríṣiríṣi wọ́n lọ Ìjẹ̀ṣà wọ́n tàtàrí àtàrí wọ́n délé tápà lé ìpínlẹ̀ nínú ọya nígbà tí wọ́n ki tápà tán wọ́n tún lọ lé àkẹsàn lẹ́rí ọlọ́kọ̀ lé ìṣẹ́rí ọmọ irinwó ọ̀pẹ ẹgbẹ̀rún àjẹ́ àmọ́ èmi àwa kì wọ́n gbogbo ọmọ ìlú Amuwo Odofin ní Ogundairo Bashorun gbogbo yín wọ́n dá mo kí ọmọ súnbà àlá ẹ̀yin ọmọ egbègbè ògbógbó kúlódù amẹ̀lẹ̀ ọ̀rọ̀ ṣàmùgbògbó ọlọ́yọ̀ ọmọ mi lélẹ́gùn ọmọ náà wo tí ń jógere ìsàlẹ̀ ẹbẹ̀ níta àwọn àgbèrè
ẹ̀yin lọmọ kẹ́kẹ́ ni mo ṣá mo mújèwé àpínni mo bàbàjà mo mújèwé àgùrè mo ṣàgàn bó ojú mo mújèwé ìgbórí òjò tí olùgbórí tó wọn ò láàrẹ bàbá ni wọ́n ń kíra wọn arúkú bàbá ní í ṣe arùkú bàbá ní í ṣe arùkúrúkú ẹ̀kọ́ bàbá ní í ṣe òkúta agbẹ́dẹ́jà tí ò tà òkúta agbẹ́dẹ́jà tí ò lówó lórí ládájọ́ fún là ń pèlè eégún ará òlópèlè ọmọ kíkẹ́ tó mi ń ṣàwo ṣàmùgògú ayọkùndalè égbùgbú ọmọ kúlódò ọ̀yọ́lẹ̀yẹ́ bàárẹ̀ ẹ̀yẹ́ rẹ̀ kókó ogi ọ̀bùnlọ̀yọ́ ti wá àṣọ ògùn láyà ọ̀yọ́ tí ò ní gbólórí tí mo fẹ́ rìn de wòkè gún tójú ọmọ arúkú tí ń torí gẹṣẹ àjànà máa ti lùgẹ́ fún láàyè ẹ̀yin lọ́mọ pàgbò jẹ́ pàgbò mú òṣù ọ̀rọ̀ àgbò lọ́rùn kí alágbò má lè fọ̀ kí alágbò má lè wí bí wọ́n bá wí ọ̀pá alápẹjọ́ nípa wọn jẹ ọ̀pá bá pa mí jẹ mi ò lọ́rọ̀ àgbò sọ kì í ṣòfòrí akúmọ̀ṣọ̀run ògbórí àwọn lòkì kan tí wọ́n mẹ́kùn láàyè apáribidó mo múrò kò ṣàgbègbè ara mo fẹ́ yan ṣọ́gba ara mi kàkà àmọ̀dú aláyà ló lè gbélé ńlá bá àláyà pooro kò nílé ni bàbá yín náà ló kúkú lọ dábòdè lẹ̀ ẹ̀rí owó là ń tẹ ọmọ là ń gẹ̀ àwọn ẹ̀rí tó ń ṣeré lọ́wọ́ yìí baálẹ̀ ọkọ̀ ìlú ẹ̀rí pé àwọn náà wọ́n ti bọ́ọ̀lẹ̀ pẹ̀lú ọ̀tún baálẹ̀ olóyè Rafiu Adéwálé Gbàdámọ́sí Bashorun Ogundairo baálẹ̀ ti Ogundairo ní Amuwo Odofin ẹ̀rí pé baálẹ̀ náà ń fi sọ́tún wọ́n ń fi sósì ẹ̀jẹ̀ ìlú bàtà fún baálẹ̀ jẹ́ kí baálẹ̀ gbẹ̀sẹ̀ bàtà jẹ́ kí bàbá jó alùbóge òun lè rí tó ń lùlù fún baálé ọkọ̀ lọ́wọ́ yìí. ẹ ti rí i pé nígbà tá a jẹran jáde lẹ́ẹ̀kan alówólé ló lu apọ́nrán alùbóge òun ló lu bàtà torí àwọn onísákàrà ló tún ti yọ yìí tí wọ́n tún ń lu aníran ara lóríṣiríṣi làwọn máa mú wá léṣẹ́ wa bí Lutasima Record International agbájáde gbogbo àgbáyé káàbàtà ẹni rí bó ṣe ń lọ làwa náà ń tẹ̀lé. baálé ọkọ ìlú ẹkú àṣeyẹ ẹ̀mí ní kìtì títí kí má délé ìyá yín òṣèré onílẹ̀ obì ọláṣẹ́wọ́ ọmọ agbódóporo ní mòye gíẹgíẹ lóbi ṣe é rọ̀ lókìtì ẹ̀fọ́ ayére ọmọ yẹkóyẹkó ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹdòyẹdò òréré ilé ọmọ yẹlúyẹlú ìjẹ̀ṣà ọmọ odò apanọ̀dà orí ọláwọ́n mo kélé jẹ̀gbẹ́ ọ̀sán ìjẹ̀ṣà àbẹ̀ ní ta títà lọ́jà bó bá dọ̀wọ́ alẹ́ wọn amúṣaléná ìjẹ̀ṣà ọmọ olókun àdó èmi ò wá ní ìkàgbà ìjẹ̀ṣà kí n má gbòbì tó kú kákáká ogúnràlú ń wó gbòbì lọ́ọ̀rẹ́ ọmọ ogun tí ń ra ni tí ń ra lé ẹni pankẹ́rẹ́ la múdùbú ọ̀ṣun lọ́gbọgba ẹ̀rù la mú gbàjá ọ̀nà lẹ́kùn ìjẹ̀ṣà èrò tí ń rè kírun àgùnbẹ́ ẹ má wulẹ̀ mú ọkọ́ dá nítorí àpáta ńlá ló gbalẹ̀ dé kírun ó torí bàbá oníkálukú bí wọ́n gòsùn lọ́dún wọn agún tí wọ́n pẹ̀ṣẹ́ wùrú ó pẹ́ títí mo rí wọn ìgbà tó kọ́ wa bẹ ẹ̀yìn òṣèré onílẹ̀ obì tó gòsùn tiẹ̀ tán ó wá gbé ètò Aláàfin Ọ̀yọ́ lọ́bàbá ìmọ̀bì kan gòdògbà fún bàbá àwọn òṣèré onílẹ̀ obì ọmọ alákùkọ gàgàrà tí ń kọ lódò ọ̀nà oko la mú ṣe lé ọ̀kọ̀ọ̀kan lẹ̀ là ń jó ọ̀kọ̀ọ̀kan là ń lùlù ọ̀kẹ̀kẹ̀ ń jórelé lọ́rẹ̀ẹ́ fẹ́bìnrin ó ṣàlè jẹ̀jẹ̀ bí ẹni ò láyà ńlẹ̀ ayáṣẹ́lẹ́ ayakúnlé ọwá títí mọ́mọ́ gbàgbẹ̀jì ọmọ arọ̀ lókìtì ẹ̀fọ̀n kò ní bàjẹ́ ẹkú ọdún ẹkú yèdún owó là ń kẹ́ ọmọ là ń gẹ̀ ẹ̀rí pọ́ńkì fi ẹsẹ̀ ó ń kọsẹ̀ káàkiri gbogbo ibi tó jẹ́ ojúbọ láti ṣe ìjúbà láti ti wúre.
èyí ọ̀ṣun tí à ń dá wí òun ni ìyá ọba torí ẹ̀gbọ́n baálé ọkọ ìlú ni wọ́n. Àwọn náà tún ni ìyálọ́jà tí gbogbo Bashorun Ogundairo. Àwọn náà tún ni èyí arọ́bakẹ́ nílùú Ègbè. Èyí ọ̀ṣun kò ní bàjẹ́, ẹkú ọdún ẹkú yèdún. Ẹ rí i pé baálẹ̀ àti àwọn olóyè wọn tí wọ́n jókòó bẹ́ẹ̀ ni wọ́n ń mìlẹ̀ gbẹ̀lẹ̀gbẹ̀ ni wọ́n ń jó títí bàtà torí ìjó bàtà ó jẹ́ ijó tó dùn gidi. Kò sẹ́ni tó bá jẹ́ ọmọ ọlọ́jẹ̀ àbọ̀mọ oníṣẹ̀ṣe tó máa gbọ́rọ̀ bàtà tí ò ní mìlẹ̀ gbẹ̀lẹ̀gbẹ̀. Ẹ̀jẹ̀ agbórin díẹ̀ látẹnu àwọn arábìnrin kébì náà fi dágúdà sẹ́nu mú bọ̀. Aṣọ yìí ló ti bẹ̀rẹ̀ báyìí. Ẹ rí i pé ó ti ń yí. Owó là ń kẹ́ ti bẹ̀rẹ̀ sí ní yíṣọ. Owó là ń kẹ́ ọmọ là ń gẹ̀. Pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́, jagunjagun ṣe pẹ̀lẹ́, kíyèsí kòtò kíyèsí gégélé akílò ń ṣe. Ẹ̀rí jẹ́ kán mọ̀. Kùtùkùtù là ń mú kọ ọ̀dájí, eré ẹ̀ ní ayọ̀ ọmọ ẹlòmíì lẹ́nu. Bàbá wò á rí i pé ilẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣú díẹ̀díẹ̀ àti àárọ̀ láti wà lẹ́nu ẹ̀. Ẹ mọ̀ pé eégún mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti ṣeré tí gbogbo wọn ti ṣeré torí ẹ̀ ló fà á tó fi jẹ́ pé àṣedalẹ́ la fi ṣe torí ìjọ́ méjì gbáko la máa lò níbi tí a wà yìí. Ọjọ́ àkọ́kọ́ òun lẹ kọ́kọ́ wò ìtẹ́ eégún ṣeré lọ́wọ́lọ́wọ́ tó máa fi di ìjọ́ kejì lọ́la ẹ rí àrà lórí ìrànràn àti gbogbo àwọn bí wọ́n ṣe bọ Ọ̀ṣun, gbogbo àwọn ibi tá a máa dé bí gbogbo ẹ̀ ṣe ń lọ bí wọ́n ṣe ń ṣe láti ṣẹ̀ǹbáyé tó fi di àsìkò yìí tí ò sì gbọdọ̀ parun tá a gbọdọ̀ jẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n máa mọ̀ pẹ̀ oríṣiríṣi òkè ń dà inú ewu kì í jẹ́wú lọ́wọ́ ewu táwọn bá bá lọ́wọ́ bàbá máa wọn mọ ẹ̀rí owó là ń kẹ́lẹ́ rí tó yíṣọ yìí ara mi ló tún fẹ́ bí yìí. Ẹ̀rí ìpóyún eégún ṣeré gan-an. Ibi tọ́dún ọ̀hún dùdé àṣedalẹ́ pátápátá ni. Ẹ̀rí pé ẹ̀yin náà dérí pé wọ́n ti ń tanná àṣedalẹ́ pátápátá ni. Àwọn eégún wọ̀nyí méjì ni wọn, owó là ń kẹ́ ṣeré, owó ìyá náà ṣeré. Baálé ọkọ ìlú àwọn ẹlẹ́rí tí wọ́n jókòó yìí. Ẹ rí i pé eégún yìí tún ti paṣọ dà. Eégún jó ẹrù lọ́pọ̀. Nínú àwọn eégún tó jọmọ eégún nílùú Amuwo Odofin. Ẹ rí pé baálẹ̀ náà wọ́n fi ẹsẹ̀ ra ijó. Olóyè Aishif Rafiu Adéwálé Gbàdámọ́sí
Bashorun Ogundairo baálẹ̀ Ogundairo Bashorun àwọn lẹ́rí tí àwọn náà ń jó. Bàbá àbálẹ̀ dìde kẹ́ ẹ fẹsẹ̀ rájò inú èèyàn nídùúgbò yẹn pa mọ́ra. A rí i pé ìyá Ọ̀ṣun náà àwọn náà wọ́n ń fi ẹsẹ̀ rájò bẹ́ẹ̀ ni wọ́n ń kọrin. eléyìí táwọn wòye ni adínimọ́dò odi bàbá wọn mọ́lé eégún mẹ́rin lèmi pé tẹ́lẹ̀ ẹ̀rí kó ti tún ju mẹ́rin lọ. eégún ń bẹ lọ́kẹ́ ẹ̀kọ́ lábẹ́ pẹpẹ nísàlẹ̀ yẹ̀wò adínimọ́dò òun ni ẹ̀ ń wò yìí tó ń ṣeré lọ́wọ́rọ́ nílùú Ogundairo Bashorun nílùú Amuwo Odofin ibi tí agbé ti ń ṣe ọdún Ọ̀ṣun àti Egungun lọ́wọ́lọ́wọ́. orí mọ́tò òun lẹ́rí tí adínimọ́dò tó ti ń ṣeré lọ́wọ́ báyìí ó di bàbá wọn mọ́lé adínimọ́dò. bàbá Buhari pé ilẹ̀ ti ṣú dáadáa iná la tún tàn adínimọ́dò ló sì ń ṣeré lọ́wọ́lọ́wọ́. lẹ́yìn tí a ti wo eré adínimọ́dò àti gbogbo àwọn eégún tó kù ajẹran owó làǹkẹ́ adínimọ́dò àti owó ọ̀yá láti wo eré wọn àti àwọn akéwì ẹ jẹ́ ká lọ wo bí ọdún Ọ̀ṣun òṣèré ìjọ kejìlá wa yìí ilẹ̀ ti mọ́ ìyá Ọ̀ṣun àwọn ni à ń wò yìí Chief Mrs. Shakirat Adéyẹmí Ogundairo olórí àbíyè ti ìlú Amuwo Odofin yèyé Ọ̀ṣun yèyé Arọ́bákẹ́ ti ìlú Ẹ̀gbẹ́ àwọn ni ẹrí tí wọ́n jẹ́ àwọn náà tún ní ìyá ọba ti ìlú Ogundairo ti Bashorun. gbogbo àwọn ọmọ ọlọ́ṣun àwọn lẹ́rí tí àwọn náà tí wọ́n ń jó yìí. Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòyàyùn awẹ́dẹ́wẹ́mọ́. ẹrù Ọ̀ṣun òun lẹ́rí tí wọ́n ń gbé bọ̀ yìí. Oore yèyé o. ẹ ń gbọ́ orin lóríṣiríṣi tí ó ń bọ́ látẹnu àwọn ọmọ ọlọ́ṣun ẹ ń gbọ́ tí bẹ̀m̀bẹ́ tó dẹ̀ ń dún sínú ẹ̀ bàbá kẹ́tí dáadáa ìlú bẹ̀m̀bẹ́ yìí tó máa ń dún jù ní tútù là ń tùlú kí ìlú dùn bíbẹ̀ là ń bẹ̀lú kí ìlú dùn tútù là ń tùlú kí ìlú dùn ó nítàn tó so mọ́ àmọ́ ẹ máa gbọ́ nínú fọ́nrán mi ìjọ mi. àwọn ọlọ́ṣun lẹ́rìí tí wọ́n ń jó ìyá Ọ̀ṣun gan-an màmá ògbálẹ́yọ wọ́n ń jó gidi gan ni àkó ọdún inú èèyàn dídùn ká pa mọ́ra gbogbo àwọn tí ó jẹ́ ojúbọ tó jẹ́ àwọn ohun àṣẹ̀ǹbáyé gbogbo bẹ̀lẹ́rí tí wọ́n dé tí wọ́n ń bu ọtí omi obì orógbó tí wọ́n ń ṣàdúrà ń bẹ̀ ní kọ̀ọ̀kan yìí kí ìlú lè túbà kó túṣẹ ètùtù ló láyé o ayé ò lérò rí i pé wọ́n tó ń ru ẹ̀rọ tútù láàárọ̀ ọdẹ tútù láàárọ̀ àbà tútù láàárọ̀ jẹ́ ilé olúwẹ̀rí kì í gbóná ilé wo ò ní gbóná òdì kò ní tútù òdì láṣẹ Ọlọ́run ọba mi Èdùmàrè ẹ máa wò wá bọ̀ ẹ gbádùn wọn dáadáa nínú fọ́nrán tẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí.
ń rí jólẹ́sẹ̀ arúgbá ti Ọ̀ṣun ẹ̀rí àkàngbó àkàntó àkànfọ́ pàwọ́ àkànfọ́ wọn fẹ́ rí gíjóbi nínú àwọn ẹran tí wọ́n máa lò lénìí mọ̀lẹ́túrí tí wọ́n mú kọjá yìí torí kí wọ́n tó ṣọdún ọ̀hún wọ́n á kọ́kọ́ béèrè lọ́wọ́ Ọ̀ṣun kí ló fẹ́. oore yèyé Ọ̀ṣun ẹ̀rí omi òun lè rí tí yèyé Ọ̀ṣun tí wọ́n kí ẹsẹ̀ bọ̀ yìí tí wọ́n ń ṣe ìwúre bí wọ́n ṣe ń fi ọwọ́ kan omi yìí ẹ rí i pé wọ́n ń ṣe ìwúre àtùwábà. ẹ̀rí bí wọ́n ṣe ń fọwọ́ ba omi yìí bẹ́ẹ̀ ni èyí Ọ̀ṣun ń ṣàdúrà ló ń ṣèwúre. gbogbo àwọn ojúbọ òun lẹ́rí tí èyí Ọ̀ṣun tí wọ́n ń yà sí ìyè ojú Iyemọja. bí wọ́n ṣe ń fi ọwọ́ ba omi yìí bẹ́ẹ̀ ni wọ́n ń wúre wọ́n fi ń pa orí pa ẹsẹ̀ bí wọ́n ṣe máa ń ṣe lọ́dọọdún nìyẹn omi làbù ẹ̀ omi làbù mú ẹnìkan kì í bómi ń ṣọ̀tá. ìwúre lẹ́rí tí wọ́n ti ń wú nílùú Ogundairo Bashorun nílùú Amuwo Odofin. ẹsẹ̀ èyí Ọ̀ṣun lẹ́rí tí wọ́n ń fún ọtí sí yìí ó ní bí wọ́n ṣe é ṣe é. lẹ́yìn tí wọ́n ti tẹsẹ̀ bọ odò yìí tí wọ́n ti ṣèwúre wọ́n kọ ọ̀pọ̀lọpọ̀ orin ìyá Ọ̀ṣun náà jó ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú àwọn orin tí wọ́n kọ kí èmi náà fi dá tọ́mù tó bọ̀. ẹ̀rí pé wọ́n ti dé ojú odò gangan báyìí ọkọ̀ lẹ́rí tó ń rìn lórí omi yìí ṣé wọ́n máa wọ̀ ni àbí wọn ò ní wọ̀ torí mo rí pé wọ́n ń tu ọkọ̀ bọ̀ bíi pé ká fọpa wà ká fàjẹ̀ wà ká fò gèdègèdè ọwọ́ akọ̀dé lè ṣe rí ọkọ̀ lẹ́rí tí wọ́n ń gbé bọ̀ yìí. gbogbo àwọn ọmọ Ọ̀ṣun ẹ̀rí tí wọ́n ti dúró èyí Ọ̀ṣun gan ti dúró wọ́n ti ń fọwọ́ fọkàn mọ́ra
ẹ̀rí ó di tapọ́n nínú ọkọ̀. ẹ̀rí àwọn ìyá ọ̀ṣun ẹ̀rí bí wọ́n ṣe ń wọnú ọkọ̀. lórúkọ gbogbo ẹbí àti gbogbo àwọn ọmọ Bashorun Ogundairo àti gbogbo ẹ̀yin ìyá ọ̀ṣun àti gbogbo ẹ̀yin ọmọ ọ̀ṣun pátápátá tẹ́ wá bá wa ṣọdún tọdún yìí ní fi yìí ṣàṣemọ́ a máa ṣe nígbà ni. ẹni pé wọ́n wà nínú ọkọ̀ báyìí tí wọ́n ń ṣe ìwúre fún odò. omi ò lápá omi gbégi lọ, omi ò lẹ́sẹ̀ omi gbèyàn lọ, ìbàjẹ́ ayé gbogbo wa omi ti gbé lọ. Wọ́n ń lọ sí àárín odò lọ́hùn-ún láti lọ ṣe àwọn ètùtù tó tọ́ àti tó yẹ láti ṣe ń bẹ̀ kí gbogbo òlú lè tubà kó lè túṣẹ́, kéku lè máa ké bí eku, kẹ́yẹ máa ké bí ẹyẹ, kọ́mọ èèyàn lè máa fọhùn bí ọmọ èèyàn, káboyún ilé ó máa bí tibitì rẹ̀, káàgbọ́n máa tọwọ́ àràbòsùn, kẹ́ni tó ti bí kọ́ máa yàn kú, kílẹ̀ wa Nàìjíríà kó tubà kó túṣẹ́, tútù dódó tútù irin, ilé olúwẹ̀rí kì í gbóná, gbogbo wa ọmọ wa ní gbóná òdì láṣẹ ọba mi Èdùmàrè. Ètùtù èyí òun lẹ́rí tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n ń kọrin ni wọ́n ń kore yèyí Ọ̀ṣun. A kí gbogbo àwọn èèyàn láti ìlú Mushin, láti ìlú Ẹ̀gbẹ́, báyìí la kí olóyè Ẹ̀ṣìmíù ìdáàsó ti ìlú Ìjẹ̀ṣà, gbogbo èèyàn wa láti ìlú Ìjẹ̀ṣà tẹ̀dó, gbogbo ìwọ pátá la kí pé ẹ̀kú àdúrótì. A sì kí Aláàjì Ẹ̀ṣìmíù ìdáàsó pé wọ́n kù náwó ọjọ́ o, èèyàn ti ọdún Ògúnnukó àṣeyí ṣàmọ́dún bàbá èyí tá a wá báyìí ṣe níjẹ̀ṣà tẹ̀dó tá a gbé jáde nínú iléeṣẹ́ wa ń bí nínú fọ́nrán wa ní ìbàjẹ́ fún yín bàbá, ẹ máa ṣe nígbà ọdún láyé láàyè àti láàyè eré, bẹ́ẹ̀ ló máa rí. ẹ̀rí ìwúre ní kálukú ń wù yìí, ẹ̀yin náà ẹ ṣàdúrà tí yín kẹ́ ẹ máa ṣàṣẹ. Oṣù ọ̀sẹ̀ ń tẹ̀sẹ̀ wo mi, ògara sọ́ọ̀kan, bọ́ síbi, ọ̀sẹ̀ yìí báyìí. Orúkọ mo ti tẹ̀bọ̀, wà lẹ́yìn mi báyìí, yájọ wà báyìí. Kọ̀ọ̀kan lọ́dọ̀ ni wà á tó gbé ń bá. Orí òkè ni àti kó mi ló ń jẹ lẹ́yìn. Owó ló máa kó wá o. Olùkọ́ tí wàá kó bá yẹn. Bẹ́ẹ̀ ló ṣe máa ń tó wá. Ìlú Ẹ̀gbẹ́ kọ́ máa tún o. Àti wọ ọdún lọ́nà táwọn ò fi ṣe. Àbójútó yìí, ọ̀rẹ́ àti pọ́ọ̀lù Ẹ̀gbẹ́ yóò lọ rẹ̀ ṣe. Ẹ̀rí bí wọ́n ṣe ń bọ odò obìlẹ́rí tí wọ́n ń dà yìí tó sì yàn àlàáfíà ló mú wá, ó délé ó dóko. Ìyá Ọ̀ṣun náà ṣe àdúrà. Àwọn nǹkan gbogbo nǹkan tẹ́nu ń jẹ lóríṣiríṣi tí wọ́n máa mú wá láti wá fi bọ Ọ̀ṣun, òun lẹ́rí tí wọ́n ń jù sínú odò yìí fún Ọ̀ṣun.
kálukú á máa fi ẹnu ẹ̀ wúre, á máa tọrọ ohun tó bá ń fẹ́ lọ́wọ́ Ọ̀ṣun. Ìwòyí ọdún ẹ̀mí nínú owó, nínú ọlá, nínú ọrọ̀, nínú ire gbogbo ni kò ti bá gbogbo wa láṣẹ ọba mi Èdùmàrè. Ẹran lẹ́rí tí wọ́n tún ti gbé dé etí odò yìí, ó gbẹran lọ́dún yìí. Àwíṣe àfọ̀gbóhùn àdúrà ni wọ́n ń ṣe sí létí yìí kó lè lọ jíṣẹ́ fún Iyemọja. Ẹran ni wọ́n ti pa fún Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòyàyùn yìí. Ẹni bí wọ́n ṣe ń ṣe, bí wọ́n ti ṣe ń ṣe láti ilẹ̀ wá, òun nìyí tó fi ń tùbà tó fi ń tùṣẹ́, torí téèyàn bá fi nǹkan kan bọ ìmọ̀lẹ̀, èèyàn náà gbọ́dọ̀ tọ́wò nínú àfi tó bá kó òun ò fún yàn jẹ. Ẹ̀rí bí wọ́n ṣe ń ṣe, ẹ̀rí wọ́n tún ti fẹ́ pa obì míì, gbogbo ohun táwọn fún ẹ ó ti gbà, ti wọlé àṣẹ, ẹ̀rí ìpóyàn. Ọdún tó gbogbo ohun tí wọ́n fún yìí ó ti gbà á, àdúrà wọn ti gbà, ó ti mú lọ lé àṣẹ, ire ti dé, ire dé, gbogbo wa ká máa jó, ká máa yọ̀, ká máa mẹ̀kọ̀, ká máa ṣojo. Oore yèyí Ọ̀ṣun, ẹ̀rí bó ṣe yàn ni gbogbo wọn yọ̀, ni wọ́n ń pe oore yèyí Ọ̀ṣun. Lẹ́yìn tí wọ́n ti ṣe ìwúre tán, ẹ̀rí pé wọ́n ti ń gbé ìkòkò omi Ọ̀ṣun tí wọ́n máa pọn lọ sílé, òun lẹ́rí tí wọ́n ti ń gbélé àwọn ọmọ wọn lórí yìí, ní àwọn tí wọ́n ń ru ìkòkò Ọ̀ṣun. Bẹ́ẹ̀ ni wọ́n ń wẹrí fún gbogbo àwọn ọmọ Ọ̀ṣun, bóyá èyí tá rẹ̀ bá ń ṣe tàbí èyí tó bá wà, gbogbo wọn náà máa wẹrí fún ọ̀wẹ̀rí ọdún, orí owó, orí ọlá, orí ọrọ̀, orí ire gbogbo. Àwọn èèyàn tí wọ́n wẹ orí Ọ̀ṣun fún ọ̀pọ̀,
ṣùgbọ́n ààyè ò gbà wá nù fọ́nrán yìí láti máa mú gbogbo ẹ̀ wá ní kọ̀ọ̀kan ìjèjì la fi ṣe ń gé pépèpé bí àwọn bàbá àṣọnà. ẹ rí i pé èyí ọ̀ṣun wọ́n kọjú sí gúúsù wọ́n kọ sáríwá wọ́n kọ sí ìwọ̀ oòrùn àti ìlà oòrùn wọ́n ṣe ìwúre ń gbogbo bẹ̀ lẹ́yìn tá a ti bọ odò tán ẹ̀rí tí ń jó padà bọ̀ láti wá ṣe àwọn ojúṣe tó kù tá a gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ kó lè túbà kó lè túṣẹ́ ẹ̀rí ibi tó ṣe ń lọ ní kẹrẹwu bẹ́ẹ̀ ni wọ́n ń kọrin ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú ẹ̀ fẹ́mi náà fi sinmi díẹ̀ ń bọ̀. ilé baálé ọkọ̀ ìlú òun lẹ́rí tí èyí ọ̀ṣun wọ̀ yìí lẹ́yìn tí wọ́n ti kọsẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n bomi sí ọ̀nà fún wọn wọ́n gbọ́dọ̀ tẹ ẹsẹ̀ ẹ̀rọ ni bẹ́ẹ̀ ni. ẹ̀rí pé wọ́n mi àjà bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe àdúrà bàbá tó jẹ́ bàbá ńlá wọn olóyè Karim Aremu Gbàdámọ́sí àwọn lẹ́rí tí à ń wo àwòrán wọn yìí. gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ Ọ̀ṣun àti ìyá Ọ̀ṣun ogun wáwátá lẹ́rìí tí wọ́n ń jó ìjú ayọ̀ ìjó òdùnnú pé arúgbó ẹbọ dàná àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀ bí ikú bá ń lọ kórè wá bárùn bá ń lọ kórè wá bóyá owó bá ń lọ kó yà wá bá wa bọ́mọ bá ń lọ kó yà wá bá wa ire gbogbo kó yà wá bá wa àjàǹkóró dùgbẹ̀dùgbẹ̀ àṣọdún ọdún yìí á ti tẹ̀mí láṣọ bá mi Èdùmàrè lẹ́ẹ̀kan sí akíyá ṣe Fùràfíù Adéwálé Gbàdámọ́sí Bashorun Ogundairo baálẹ̀ tìlú Ogundairo àkíyìn pé ẹkú ọdún ẹkú ìyèdún bẹ́ẹ̀ la kí olóyè Bashiru Sùmọ́nù Àkànwó àti gbogbo ẹbí Àkànwó family ti ìlú Amuwo Odofin gbogbo ẹ̀wọ̀n pátá la kí akíṣe Mrs Shakirat Adéyẹmí Ogundairo olórí àbíyè ti ìlú Amuwo Odofin èyí Ọ̀ṣun bẹ́ẹ̀ ni yèyé Arọ́bákẹ́ ti ìlú Ẹgbè àkíyìn akíṣe Ibrahim Musa Ogundairo ọ̀tún baálẹ̀ ti ìlú Ogundairo àgbàgbé ṣe Sunday Adéyẹmí ààrẹ ààrẹ gbogbo àwọn àpènà ti ìpínlẹ̀ Èkó ẹ̀rí ijó lẹ́rí tí ìyá Ọ̀ṣun tí wọ́n ń jó lọ́wọ́ yìí ń gbà mo bẹ̀rẹ̀ sí í dúpẹ́ lọ́wọ́ wọn ni ijó bẹ̀rẹ̀ gan-an ní pẹrẹwu ẹ̀kú ijó níbàjẹ́. àgbàgbé Chief Mrs Amuda ìyá àgan ti ìlú Ogundairo Chief Mrs Kudirat Saka ìyá àgan ti ìlú Ẹgbè bẹ́ẹ̀ la kí Chief Ashimiu Idasu ti ìlú Ìjẹ̀ṣà-Tẹ̀dó gbogbo yín pátá la kí àti kí gbogbo àwọn ọlọ́jẹ̀ tí wọ́n ti mú eégún jáde lánàá àṣeyege ló máa jẹ́ o. bí wọ́n bá ń ṣọdún báyìí lẹ́yìn tí wọ́n bọ eégún tí wọ́n bọ Ọ̀ṣun wọ́n bọ gbogbo àwọn nǹkan oríṣiríṣi bọ̀gún bọ gbogbo òrìṣà gbogbo orúnmọlẹ̀ pápátá tó wà nílùú Bashorun Ogundairo gbogbo ẹ̀ ní Amuwo Odofin gbogbo ẹ̀ pápátá ni wọ́n máa ṣàdúrà díẹ̀ tí wọ́n máa bọ kó lè túbà kó lè túṣẹ́ gbogbo àwọn ọmọ Ọ̀ṣun àwọn lẹ́rí yìí. Ore yèyé o ore yèyé Ọ̀ṣun. ọ̀wọ̀ lẹ́rí tí èyí Ọ̀ṣun tó
tó wọ́n sí gbogbo àwọn èèyàn lára yìí tútù kó bà gbogbo ibi tí wọ́n ti ń ta ọjà kí gbogbo bẹ̀ kó tùbà kó máa tà kó máa jèrè lílà yìí èlà ń bọ́ mọ́ nínú èkùrọ́. Ìyá Ọ̀ṣun lẹ́rí tí wọ́n ń wúre fún àwọn èèyàn wọ̀nyí. Lára àwọn ojúbọ lẹ́rí tí wọ́n ti ń ṣe àwọn ojúṣe tó yẹ àti tó tọ́ nínú àwọn ojú irun mọlẹ̀ tí wọ́n gbọ́dọ̀ ṣe àdúrà ń bẹ̀ wọ́n lẹ́rí tí Ìyá Ọ̀ṣun tí wọ́n ń ta omi sí ta ọtí sí. Bí wọ́n ṣe ń fún àwọn ogborun mọlẹ̀ ní jíjẹ mímu bẹ́ẹ̀ ni wọ́n ń bọ ilẹ̀ náà, wọ́n ń tepo ta omi ta iyọ̀ sílẹ̀ ẹ̀rí kílẹ̀ kó lè rúkè fún gbogbo wa tẹ̀. Ẹ̀rí ojú títì náà ni wọ́n tún ń ṣàdúrà fún yìí sí yìí fún gbogbo àwọn èèyàn tó bá ń gùn ọ̀kadà tó ń wa mọ́tò àbí àwọn tó bá ń wọ ọkọ̀ tàbí àwọn tó ń lọ sóde kí wọ́n lè máa lọ rí kí wọ́n máa bọ̀ rí. Gbogbo ètùtù yìí fún gbogbo ìlú Ogundairo Bashorun nílùú Amuwo Odofin òun ni a sì kárí ilé a kárí oko torí kò síbi tá a ti dé tà ní falẹ̀ bí wọ́n ṣe máa ń ṣe lóòrèkóòrè lọ́dọọdún nìyí tó sì ń tùbà tó ń tùṣẹ́. Ètùtù ló láyé ayé òlóró. Bá a bá wò wá rí pé a ti rìn gan-an torí gbogbo ibi tó tọ́ àti tó yẹ láti dé láti ṣèwúre láti ṣàdúrà sí gbogbo bẹ̀ pátá la gbọ́dọ̀ dé gbogbo bẹ̀ lẹ́rí tí Ìyá Ọ̀ṣun tí wọ́n ń lọ tí wọ́n ń fún ẹ̀rọ kí gbogbo ẹ̀ kó lè tù kó bà.